ẹ jẹ́ ká fún agbo yìí ní ìfarabalẹ̀. Ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ wá ní ṣe rí ohun tí gbá èèyàn máa ká ní tádó ò bá gbà lórí ẹ̀. Béèyàn bá pọ̀ jàgà lọ ní ẹ̀ ní kí wọ́n sún sẹ́yìn. Àbí bàgà bá pọ̀ jù yàn lọ ẹ̀ máa wù ẹ́ ni. Àmọ́ náà ń gbàdúrà bàbá Tanímọ̀lá. Àwọn tó nà ló ti fẹ́ jù àtó jòkó lọ ẹ̀ mánéèjì wọn lónìí ni. Èyí náà jòkó gbẹ̀jẹ̀ wọ aṣọ lájúlẹ̀ ẹ̀wá ẹgbà kẹ̀kẹ́ jòkó. O ti ń bẹ lójú àgbo yìí kọ́ ló ń kà. Bàbá ṣàbí ìṣòro àìtẹ̀ nìkan yóò dùn. Olóṣèlú á wá ọ̀jà rí tí wọ́n ń ṣe. Àwọn tí ì sin ọmọ kí wà bí alásàlátù àwọn ló lè dùn títà bá sí tó dùn wọn. Àwọn ní wọ́n fìfẹ́ wá. Àwọn ìsọ ọlọ́rọ̀ yẹn wá ìfẹ́ ló gbé wá. Ẹ̀yìn kan bẹ níbi ọlọ́rọ̀ yẹn ní bẹ́ẹ̀ wá ẹ ti máa tẹ́ fèsì. Àmẹ́ni tá à lè mú tó bá wá bí nǹkan ní àbí tí ò bá wá tó bá wá ẹ̀yà ọ̀nà rẹ̀. بذكرك يا مولى بذكرك يا مولى الورى نتناءم وقد خاب قوم عن سبيلك قد أموا بذكرك يا مولى الورى نتناءم وقد خاب قوم عن سبيلك قد أموا. ọ̀rọ̀ ṣéèkì wa Tanímọ̀lá yóò máa yà ọ́ lẹ́nu àbí ó yẹ kó yà ọ́ lẹ́nu tí ò bá máa lẹ́nu yóò yà ọ́ lórí. Kí ló fà á? Nàtàdà àwọn bíbí kiri kan. Bíbí kiri kan yá. Máwùlẹ̀ lè wá nàtàdà àmọ́. Ọ̀kọ́rí ọ̀bà kọ́ọ̀mù ànsàbílì kakọ́dé àmọ́. Ajídàgbà. Ọ̀kọ́rí ọ̀bà kọ́ọ̀mù ànsàbílì kakọ́dé àmọ́. Payback ni bẹ́ẹ̀ ti rí. Ẹni tí ò bá lè ṣe bẹ́ẹ̀ ti ṣe ń jọ sí kò lè rí bẹ́ẹ̀ ti rí lónìí. Ẹjọ́ sílẹ̀ ò dágun. Mo lè wú. Bìlíkìlì káyà máwùlá ni wàrà nẹ́tàná àmọ́. Wọ́kọ̀ ní kọ́ ọ̀bà kan mọ́. عن سبيلك قد عموا. ẹ bá di spíkà torí ọlọ́run ìfẹ́ náà lẹ bá wá ẹ sì jèrè fẹ́ pẹ̀lú ògo náà. mo àlùmí ìdá yíyí díẹ̀ kókó sí ibi díẹ̀ báyìí. kó wájú ẹ̀ àbọ̀nílé sì fún yìí. بذكرك يا مولى الورى نتناءم وقد خاب قوم عن سبيلك قد أموا وقد خاب قوم عن سبيلك قد أموا. شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في القلوب وتعلم. ẹ jọ̀ọ́ ẹ̀yin elétò tí bá ti ní ẹjọ́ ẹ máa jọ̀ọ́ ẹ ti gbéṣẹ́ fún mi ní ìsànjẹ́ kí n kọ̀ntró àgbo yìí. Náà bí
pa ìwọ ni. وقد خاب قوم عن سبيلك قد عموا. tí bá lọ sáré lọ nínú ọ̀la ń sìn ọ̀tún náà mo tún padà lọ sí àgbọ̀nsàsá níwájú di ìrókò mo tún á máa sáré lọ kí jímọ̀. bí ìbá ṣe bàbá wa Tanimọ̀lá sọ bẹ́ẹ̀ dáadáa. إذا رزق الفتى وجها وقاها تقلب في الأمور كما يشاء. ṣé ń tẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ òní ni wọ́n fi ń tẹ́ o. lè kọ́ ọgbà ayé ní kéwù ṣùgbọ́n a lè fi wàrà wọn lẹ́rú. ẹkún náà ní ìyà púpọ̀. إذا رزق الفتى وجها وقاها bàbá ní ìwà púpọ̀. تقلب في الأمور كما يشاء. ǹjẹ́ ẹ̀sẹ̀ ní dá inú ẹ̀yin ká tó dá lóhùn. ń kọ́ lọ mọ́kọ̀ àkọ́kọ́ ń kọ́ lọ mọ́tò àkọ́kọ́ ń kọ́ ra mọ́tò ń kọ́ lọ mọ́kà ìlú yìí ni ẹ ti rán mi. إذا رزق الفتى وجها وقاها orí pẹ́lẹ́ àti èrè gbàgbé. تقلب في الأمور كما يشاء. balógun mùsùlùmí. تقلب في الأمور كما يشاء. dọ́tí sì rọkọ̀ fún mi ṣe kẹ́ni mọ́ni mi. pèsè bá a pọ̀ ọ̀gbẹ́ fáwọn ọmọ ìlú rẹ̀ agbọ́n tẹ́lómi sọ lẹ́yìn tí ò fẹ́ láti bọ̀ tán. ọ̀pọ̀ yẹn ní ìkan ní òótọ́ sí i ṣùgbọ́n náà ní ọ̀lẹ́ kó tó ní wọ́n fún un. وذاك هو الدواء به ولكن إذا ذهب الحياء فلا دواء. ẹ jẹ́ tẹ́ ẹ̀ bá lọ́rùn. ìdá ذهب الحياء فلا دواء. èyí bá lọ kí lọ́dọ̀ màláíkà tó bá ti lóhùn ò ní tìjú kò sóògùn kó mọ́kàbùkù. èmi ló kà wá bàbá àníwọ̀n lọ́mọ àrọ́bù jù láyé tálẹ̀ náà rẹ̀ bá rẹ̀ kéwù. وذاك هو الدواء به ولكن ìwà tẹ́ ẹ rí amámúni jèrè ọmọ ọlọ́mọ. ìgbà náà wá ń kọ́ sọ kéwù kéwù lọ ni. إذا ذهب الحياء فلا دواء. ẹni tí ò bá ti jọ yín nínú wà kò fẹ́ rí bẹ́ẹ̀ ti rí nù. gbogbo àfa ń sáré kí ó lónìí kí ó tàn kí ló gbọ́dọ̀ adé kí ló sùn kan lónìí àmọ́ àlùbáríkà wọn dàdé ní. torí ẹ̀ lè ṣe bí ẹ ti ṣe nǹkan náà ń kéwù káàkiri ní tẹ́ ẹ̀ fi ládàá dùn. kéwù lẹ̀ ń ké gbaná ńkọ́ fẹsẹ̀ sọ lárúbáwá á sì náà gbọ́. وإذا رزقت خليقة محمودة. kọ́ kéwù káwọn mọ̀ tùmọ̀ ẹ̀ náà Yorùbá kì í sàlékù wa torí kì í ṣe èdè bàbá wa tó bá sọ ní èdè wa tá a bá dà gbọ́ lè kú. wọ́n ti tí lẹ́yìn wọ́n náà máa kéwù ẹni tó kọ́ kí ló ṣe. Masha Allah. wọ́n náà máa dàkọ́ ìwọ lọ kọ́ ní fúnra rẹ̀. wọ́n tó ń fọ ọpọlọ lọ́pọlọ ṣiṣẹ́. ìwà lẹ ní bàbá. إذا رزقت خليقة محمودة ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀. فقد اصطفاك مقاسم الأرزاق. الناس هذا àlejò hàdà. أسره مال وذا علم وذاك مكارم الأخلاق. nítorí ẹ̀yà fi ń fọ́n sẹ́ńtà ìwọ lọ
ní kátà kí wọ́n máa wo kùn mi ọ̀ma gbádá kálí gbàtọ́ ọ̀fẹ́ bọ́sọ̀ lára mi. Ìlà àrùyí ìta. Nsọ́pára ni mí ó sì ń kásán kúrò ní kùn mi. Kàlíkọ̀tà Mahamudata. Fàkọ̀dí Stọ̀fáàkà. Ní ọba kàdé ní kí á ló kù mọ́. Mọ̀kọ́sìmù àrùzáàbí. Fàkọ̀dí Stọ̀fáàkà. Mọ̀kọ́sìmù àrùzáàbí. Ṣé ìwọ dábọ̀ la? Ó kọ̀ọ̀kan tí ń fọ lórí ni hujjatu al-arifina. Ẹ máa fìyà bẹ̀ látọ̀dún lọ. Ajídàgbà. Mo fẹ́ yẹ fi ṣe fún púpọ̀. Àkàndé owó ni wọ́n fi ṣèyàn rẹ̀. Lówó tó mo lò sí ti ní ojú tí wọ́n lówó tó wúlò. Allahu Akbar. Ọmọ lò sí ti lówó. Ọmọ akẹ́kọ̀ọ́ ti di bílíọ̀nìà. Ìrànwọ́ ni ò lé lówó. Ìrànwọ́ sì ni ò lé tòsí. Yorùbá lọ́wọ́ ò ní rẹ̀. Òsì náà ò ní rẹ̀. Ẹjẹ́ tó kọjá ká wúlò lásìkò kíkọ́ tó kọjá lórí yín. Wọ́n ń pè ọ́ sọ́ni ọ̀hún bínú kẹ́ńdọ̀ náà. Bọ́lá bá pa ọ́ tì lọ́mọ. Ṣùgbọ́n ní kò mọ̀ pé ọmọ náà ni. Bẹ́sẹ̀ pé ọlọ́run bínú ya gbogbo àìfi jẹun fún ọ. Ọlọ́run yà ọ́ kàn ìbámu. Ìwọ́n tí èèyàn ti gbọ́kànlá sí dojú tì ẹ́ lóde. Lórí ọlọ́run tó kú àpò. Sọ ṣiṣẹ́ fún ni. Ẹ̀rẹ̀gẹ́ ló ń dá àwọn fowó nǹkan tó ní ẹni tó dá àwọn tí ò ní kọ́. Ànáṣù hàdà. Èyàn ni wọ́n sọ̀rọ̀. Hazùrù máa lò wàdà. Ẹni bá yóò bá mẹ́fẹ̀ẹ́ tó ṣòfò. Ìmọ̀ wàdà ká. Ìmọ̀ wàdà ìmọ̀ àfàlàbí. Yóò bá dá sí. Ìmọ̀ wàdà ká. Màkàrímù àfàlàbí. Sẹ́yìn kọ́mítì ti pọ̀ jù. Ní ò sí láàrin àwọn teenagers. Méjì ti tó. Bẹ́ẹ̀ ti lọ tẹ́wọ̀n lọ́pọ̀lọ́ mi ń sáré ká. Ìlà òfin ìta. Méjì ti tó péré. Kàlíkàtà Mahamudata. Ẹnìkan ti tó ní ìdí èèyàn. Fàkọ̀dí Stọ̀fáàkà. Bàbá ẹ bá ń bèé kí o di ń tẹ́ iná nù. Mọ̀kọ́sìmù àrùzáàbí. Ọtún yóò bá níbi ìwà ni. Fàkọ̀dí Stọ̀fáàkà. Yóò bá dáadáa. Mọ̀kọ́sìmù àrùzáàbí. Orílẹ̀ èdè ní òjò owó lọ. Ẹ ti ẹ̀dá kún torí ọlọ́run. Ajídàgbà. Àwọn tó ti yan olúwa yìí jẹ́ táwa ń dàbá yìí tí mo dáná lọ wa. Ọlọ́run sì pọ́n dàbí dèèyàn. Owó dọ́là tá a tọ ọrọ̀ tí ó ń ṣe wèrè. A lè gbòyè lónìí ká lọ́ọ́ ká gbòyè lówó. Allahu Akbar. Àbọ̀ lórí ó drop àtúkọjá. Ànáṣù hàdà. Hazùrù máa lò wàdà. Ìmọ̀ wàdà ká. Ọkọ̀ ọjọ́ náà ní ìṣẹ́ lọ́mọ ìjàmbá lẹ́yìn àṣẹ bá. Tí wọ́n bá fún ọjọ́ náà tábìlì ní wọ́n wọ́ṣípù wọn. Àṣẹ tí ó máa rà ságbà lánìí. Èyí tí a pè é wúlò lónìí kéde kọ̀tà. Àmì ò challenge yìí lọ́la wẹ̀ má kọ̀tà lónìí. Wọ́n ń pè ọ́ sóde ọlọ́run ní ọ̀dà gbọ́dọ̀ bá pọ̀ ọtí lọ́mọ. Ṣùgbọ́n ní wọ́n máa ń pè ọmọ ni. Igi tí o bá ti léso lórí mọ́ wọn ilé ẹ̀kọ́ mọ̀. Wọ́n bá ti rẹ wé nísìnyí ọ̀dẹ́rẹ́ yẹn lábẹ́ ìkiri mọ́. Kàdí ọ̀nà síkà káyà. Mo ti tún yẹn tí wọ́n dà mí dàbọ̀. Ànáṣù hàdà. Hazùrù máa lò wàdà. Ó wá lówó wá gbẹrẹ lọ́lọ́. Owó. Táwọn míì dí sí olòṣì wọ́n sì sùn sí olówó. Láàrin wákàtí ni ṣùgbọ́n àjídàgbà nù wọ́n kàn fún ọ náà ló wọ́n sì breaking news máa lọ ọ́fíìsì báyìí ní ìsìn official car ní ìsìn máa ẹ̀ẹ́dẹ́gbẹ̀kú dára ẹ ti ń dí alága lójú. Ọmọ tó máa jù kọ́ra. Ànáṣù hàdà. Hazùrù máa lò wàdà. Bàbá ló gbà yín lẹ́nu gẹ́gẹ́ mi àwọn ọ̀gá yín ọ̀bẹ kẹ́lẹ́ mi bàbá náà ẹjọ́ súnmọ́ wọn àná òkò tí wọ́n lò lọ́la. Ìmọ̀ wàdà ká.
jẹ́ wọ́n dá àbálẹ́bí ẹ̀dùnkú dáná jẹ́ wọ́n. Makarimul akhlaqi. Wọ́n pè wọ̀nyí náà ní dáadáa. Àmín. Àwọn náà ti wà lẹ́yìn agbórí ká tó dé lójú agbó lónìí. Ilmu wa dhaka makarimul akhlaqi. Bàtà náà yóò tún ṣe yára ìmọ̀ lórí ní sẹ́ni ìwèrè. Ìgbà náà wá ń kọ́. Àbẹ́ni tó kó yẹ́yẹ́ lẹ́ tó ní ìwà gidi. Makarimul akhlaq. Wa dhaka makarimul akhlaqi. Bẹ́ẹ̀ bá lówó tí ò níwà yóò ṣẹ̀sí. Ẹnìkan bẹ nínú ọ̀dọ̀ wa bẹ̀yẹ tí wọ́n ń sakọ pẹ̀lú owó. Ó wá ṣe kíní kan tó ní, ó wá fi ìlú hàn. Ó wá ṣe ìnáwó, ó wá pa màálù 18. Ó wá dáná rẹ̀ gẹ́gẹ́. Ó wá ṣe méjì bẹ̀rẹ̀ kí ọkọ̀ rẹ̀ jẹ́ rẹ̀. Ó sì lọ rú dànù. Kódà àwọn àlùmọ́jì rí ó gbà. Jàmọ́ àbùkù tó kan olówó mẹ́. Èyí tí ó ra mọ́tò tuntun ẹ má kì í pé ẹ̀ka àbùkù àti wọn ò rí àjọ. Wọ́n rí ọ. Wọ́n fi tálíkà hàn ọ́ nù. Iye olówó ni kó lẹ́ni kí bàbá ti kí ọmọ àbùkù kàn ọ́. Yóò wá máa yọ ọ́ ẹlẹ́ ó kàn máa tayọ lẹ́nu gẹ́gẹ́. An-nasu hada hazuhu malu wada. Bàbá sì lọ kí ó tọ́ sí ilé wọn sì ní kọ́ máa kéwù ọ̀. Máa kọ́ ìyàwó àtọmọ rẹ̀. Ilmu wa dhaka Bàbá makarimul akhlaqi. ọ̀rọ̀ ń ta mí nípa lẹ́kùn. Ilmu wa dhaka makarimul akhlaqi. Ẹ kú wà. Bàbá ní wà o. Ń padà bọ́rọ̀ débẹ̀. Mo kí bàbá wa kí ó yanjú. Mo kí bàbá wa kí ó yanjú. Sọ̀rọ̀ wí. Ilmu wa dhaka. Àti bàbá wa. Ó yà ẹ máa dábọ̀ mọ́ ẹ̀. Owó yẹ mí. Owó yẹ mí náà o. Inú mi ló sí yẹ o. Makarimul akhlaqi. Bàbá wa. Àtilété. Aró ra mímọ̀. Mo ti rí aró ra mímọ̀. Ilmu. Wọ́n ní. Wọ́n ti dìde. Ta ló tún kù mẹ́? Wọn ò tí ì fẹ́ kí alápẹ̀rẹ̀. Ṣàlùfẹ́ fi ò tí ì fẹ́ kí ẹ. Wọ́n lọ bẹ̀ wọ́n máa jì débi lónìí. Àṣebí tẹ́ ti mú nǹkan nì. Mo sáré pé wà yìí ò tí. Àsọ́mọ ẹlẹ́wà lè ń sòtì. Mo ń gbé. Ẹnì ọ̀rọ̀ ká ló dára tí ń bá wú. Mo zoom ẹ̀. Alápẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni wà. Ẹ ti kó ní ọ̀rẹ́ àti eré. Bàbá Zainab kọ́ mi. Zainab ọmọ mi ni. Gbàtú àti fẹ́rẹ́ poli ọ̀dọ̀ mi ní tí ì ṣe wúwo nǹkan. Kí ló wí? Ilmu wa dhaka. Bàbá rẹ̀ ní Zainab ọmọ dáadáa. Makarimul akhlaqi. Ọlọ́wọ́ jù ọ́ láti baríkà. Ilmu wa dhaka. Ń lọ tó wá kàwé ní poli tí ò gbó kò bí rẹ̀ jẹ́ ló wà. Torí mo wà bẹ́ẹ̀ kápẹ́ lórí àpò ọtí fóònù lé pé ẹ̀gúsẹ̀ mọ́jú wa mọ́. Makarimul akhlaqi. Ó kẹ́yìn alága. Ayọ̀ Fatara kí ìmú kí gbogbo yín gbọ́dọ̀ wí. Sallallahu alayka Allahu. Ó kẹ́yìn host wa. Ya adila. Ó ti kí wọn bàbá ńlá. Ẹ̀jẹ̀ Musliudeen Basọ̀rún. Mutiwulẹ̀ ọ̀dà. Mo kí Basọ̀rún. Tátú ni. Akíntanidákẹ́rẹ́ koro. Mo máa ó kéré kò sí lámìnú. Ada Asia. Yaro mekudi ba yaro ba. Ataju di. Ainu rida. Azakaria. Owó yálé. Ó ti dá bá. Náà. Salatan salaman wa. Salatu. Sẹ́rọ̀ tí a ní láárí.
nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ là á máa rí akáyè táwọn rí ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ ni ìdá àǹfààkọ̀ ni mo fi rí. إذا أنفق المسري قلوبا عديدة فدرهم أهله فقر يا صاحي يصدق. akínyìn o òkè ògbó ìjàmbá kí mo wá sọ gẹ́. إذا أنفق المسري bàbá àtànímọ̀lá قلوبا عديدة mo bá lókun kí mo fi àwálù kí. فدرهم أهله فقر يا صاحي يصدق. àwálà àwálì àwálù. òbí ọlọ́run tààlà ánìhù wà á dọ̀. mo kẹ́yìn tẹ̀jẹ̀ kọ́kọ́ mo ń bí tẹ̀ fọ́ àwọn tẹ̀jẹ̀ lómi inú orí mu tẹ̀yà karamba ní. bẹ́ẹ̀ bá wúlò ní bẹ́ẹ̀ bá kan àga síta tó kan bí wèrè kò ní ẹlòmíì kàn máa ń lé rẹ. kápẹ́lẹ́ yìí àkọ́kọ́ ṣe dáadáa wọn ní kẹ́lòmíì wà lé kí ó mọ̀ ẹsẹ̀ tí ẹ dé lé kí ó kún tí náà níbàjẹ́. káwa náà tá a fi fẹ́ wá ìyàfọ́ ńláńlá ọjọ́ lọ lọ́fẹ́ kí n sọ náà. أراد الحسود أن يضر محمدا حماه إلى العرش من شر حاسد حماه إلى العرش من كيد حاسد أراد عدو الدين ìyẹn tí kò mú fẹ́ kọ́ sọ. قال له الرحمن وقال له الرحمن اخرج ولا تخف سيأتيك فتحا بعده فتحمد فكدتها بالقعود بمكة لينشر دين الله فيما تشدد لم أرى بلدا جل في قلب أحمد سوى مكة والله فيها يرصد فأخرجه الرحمن بكر بذنبه فطاع يحب الله بل هو يقصد. ẹ̀nà yóò bá ànábì kò ní sórí ikú. وقال له الرحمن اخرج ولا تخف. gbogbo ata jáde ẹ̀wọ̀n ata ti jáde dẹ́kun ẹ̀dúró wájú bàbá báyìí. ẹ̀kọ́jú sí bàbá. ẹ̀kọ́jú sí wọn. afẹ́ fún ìjìlá ní májèmọ́ ẹ̀sùn sẹ́yìn díẹ̀. ẹ̀sùn sẹ́yìn díẹ̀. ẹ̀sùn sẹ́yìn tí ìsùn sẹ́yìn tuntun. rárá ọ̀nà tí mo fẹ́ lò ń bẹ̀ ẹ̀ mọ̀ ẹ̀yà lọ́nà. bàbá ní ẹsùn sẹ́yìn. ẹ̀sùn sẹ́yìn. bàbá ẹ wàá dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. a wàá fún ìjìlá ní májèmọ́ ẹ̀. tàbá fọ́tẹ́nì tó bẹ̀rẹ̀ wá sí. ẹ dúró dáadáa ẹ dúró bí ọmọ ogun. torí ẹ máa jì ni. ẹ wọ bàbá dà. bàbá dà. oya ya ẹ bẹ sọ báyìí. ya Rabbi innal ajra
ṣẹlẹ̀ nígbà náà Bẹ́ẹ̀ni. láti fi lẹ́tà lórí Muhammad. Bàbá lára tẹ́sí lọ́dún tí mo náà mọ́kòkòrò sọ̀rọ̀ Àmín. ká máa bẹ dáadáa. Àmín. Bẹ́ẹ̀ ló ṣe tì ní ẹ wá gbé fúláàgì báyìí. Ẹ wá yípo àdúgbò yìí. Allah. Lọ́kọ̀ láti á máa ṣe irú ìjòkó yìí. Ẹ gbèrè ní tẹ́tì because wọ́n pàdé ànábì ni. Wọ́n wá gbé fúláàgì síwájú yín báyìí. Gbogbo ọlọ́sàn láti wá tó. A máa lu gbogbo báńkì tí a máa ń lù níjọ́ Ní kéréké ń jù. وقابله أهل المدينة بحفلة nítorí ní àná lónìí. Bẹ́ẹ̀ni. Àwọn ará Màdínà pàdé ànábì. بحفلة Wọ́n lù wọ́n jọ́nijọ́ náà ni. وقد رهبوا بالمنتقى وأحمد Àwọn ń wẹ́kọ̀mù ànábì. Allah. Dédé ń tasí ní ìsìn àti sí ará Màdínà ìjọba. Ìsìn àjẹwà. A gbọ́dọ̀ jẹ́ kí ìtàn ìjìnlá okú. Bàbá náà fún yín lálàáfíà. Àmín. Ẹsẹ̀ láàbì rìn báyìí. Ẹ̀yin tẹ̀ pé wá. Ẹ̀yọ́ máa kí o bàbá. Ṣẹ́gbọ́n dáadáa báyìí. Náà. Ẹ ti pinnu àyè sí ilé Abubakar kìnìkà ẹ wà ní fúláàgì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ wà tó ilé kọ̀ọ̀kan dá sọ tiẹ̀ ẹni wáyé ti ní gbogbo ẹni tó rà rí oníkó wọn mọ̀ọ́rí ajá ní sèwọ̀n. وقابله Ọtí kọjá máa ń rí rẹ̀ díẹ̀ díẹ̀ o. أهل المدينة بحفلة Ẹ bá yóò bá níbi ní sọ́fọ̀. وقد رهبوا بالمنتقى وأحمد Ẹ tún categorize àwọn alásàdájú náà. Sẹ́yìn yà wá gbà bẹ́ẹ̀ gbọ́. Wọ́n gbọ́. Ilé Aisha gbogbo ilé ìyàwó ànábì ni wọ́n pè ní kọ̀ọ̀kan yín sí. Ẹ̀yin náà ní fúláàgì ti. Bẹ́ẹ̀ni. Báàtì ṣe ń jìnnà tọdún tí ń bọ̀ nù. Ṣẹ́gbọ́ Náà. ṣẹ́wárí ajífàtì ọ̀rẹ́ wa Bẹ́ẹ̀ni. yóò ti wá ara table water tó lé ní 2000. Bí o ṣe ń pin ijọ́ náà tá ànábì wọ̀ lù ẹ máa pín fún ọ. Ìjìrà ìtẹ̀ tí ò gbọdọ̀ rún ni. Allah. علمت بأن الله أنقذ أحمد Ṣẹ́gbọ́ bàbá ẹ̀yìn kọ́mítì fún wọ́n ti pín ẹ sí ilé fúláàgì wà dúró báyìí. Yóò kúrò báyìí. Wọ́n máa ní kí ni ń ṣẹlẹ̀ wọ́n ń ṣe ìjìrà. Wọ́n ṣe ìjìrà ni. ونجاه من Ẹjọ́ máa ṣe síkìrì orí mọ́tò ní òdùó sí Bẹ́ẹ̀ni. pẹ̀lú spíkà bíi ti máa ń ṣe lọ́fà. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ mọ ilé tẹ́ pè é sí kí n tó kó mi lónìí. Ẹ máa ṣe méjì ní kí n tó kó mi lónìí. علمت بأن الله أنقذ أحمد Lẹ́nu bàtà àná ọ̀rọ̀ èmi náà ti dà á kò díẹ̀. Bẹ́ẹ̀ni. Mo ti respect ẹ̀mí ànábì Muhammad. ونجاه من كيد الدعوى ومرشد Ṣé ẹ lọ́sọ̀ láti ń gbọ́ báyìí? Náà. Ilé Aisha ó lọ́sọ̀ tẹ́ẹ̀mù. Bẹ́ẹ̀ni. Ilé Khadija ó lọ́sọ̀ tẹ́ẹ̀mù. Bẹ́ẹ̀ni. Ẹ wà á tó. Orí ò máa fọ́ ọ̀tá ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ ìjìrà kọjá ká ṣe bọ́sọ́pà ṣe ń ṣe yìí. Bàbá náà tún gbé lárugẹ. Ilé kọ̀ọ̀kan ló gbọdọ̀ ṣe ìjìrà. Bẹ́ẹ̀ni. وبعض من الكفار Mo bẹ̀yẹn fi kún ara program. Bàbá bẹ́ẹ̀ni. Ẹ á rí i pé àwọn èèyàn wà máa wọnú ẹ̀sìn níjọ. Ànábì yìí sá tí òtún ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Ọ̀tẹ̀ káàdù níjọ tiẹ̀. Bẹ́ẹ̀ni. Sì ní ẹrẹ́ tirẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ni. Àwọn náà rántí tí a o. Bẹ́ẹ̀ni. TNT tiwantiwa. وبعض من الكفار قاموا بغيرهم لقتل نبي الله طال ممجد Ẹ bá yóò bá ẹ̀nẹ́bẹ̀ ní sọ́fọ̀. علمت بأن الله أنقذ أحمدا Bàbá Náà. náà tá a bá ti tí o bá ní sẹ́lẹ̀dọ́ méjì. Kàbọ̀dá bẹ̀rẹ̀ program láago 12. Bẹ́ẹ̀ni. Àwọn abẹ́rẹ́ sí ní yìí láti aago 6 àbọ̀dájí. Bàbá ti ká sùn bàtà. Gbogbo ayé wa darí síbi pìtì wọn. Ẹni tẹ́kọ̀ yóò join train wa. Kò ní lọ wọ́n lọ sí ìjìrà ni. ونجاه من Wọ́n ní ẹ̀jìnàgbà àwọn ẹgbẹ́ yín lánàá ẹ̀pìn hàn Ẹ pè wọ́n. máa pín omi fún yẹn. Bí a ti ṣe jọ́dá náà bí wò dúró. كيد الدعوى ومرشد
وأخرجه الرحمن ọ̀rọ̀ ṣiṣẹ́ pẹ̀lú mi. بكر بجنبه kí wọ́n mú wá sọ lónìí ní sókí kí n máa lọ. وطه kí ló ń fi ṣe jí náà tó bàbá wa ní mọ́tò lọ́dún kí ni àròṣáàdì ilẹ̀ híyà. ẹ̀yọ́ bí mi kékeré àwọn fi ṣe jí náà ẹ̀ bí mi. Ilé àbísí ìjìrá. alásàlátù òbí mi. Ilé àbísí ìjìrá. wọ́n rí àtì sí ni òbí mi. وطه يحب الله بل هو يقصد Haruna Rashid. رضي الله تعالى عنه Adé. ọba ńláńlá Ọba ńlá. máa yẹ tí máa ti àtẹ̀bá nínú wọ́n ti mọ̀ wá méjì. ọba ńláńlá Haruna Rashid. رضي الله تعالى عنه ẹ̀jọ̀ Náà. ó wá jọba tá agbára wá ń gùn. Agbára ń gbò ó. kò sí sí ìgbóni òsì amágbóni òsì. Bẹ́ẹ̀ni. anájà máa pa ọmọ ara wa ìwọ ló tó yọrí. ìwọ́tọ̀ bí tiẹ̀ lọ́kọ̀ kó lẹ̀ kó wọ́n pè. ìwọ́tọ̀ wà nù jíìpù ọgbọ́n òsì jà kò ní hàn lé mọ̀ mọ́tò lẹ́ lóòdù nǹkan mọ́. gbáà ìrònú mọ́tò ní ó pa ọ́. وما دخل دارا ìwọ wọlé ìṣọ̀ ọba lákìsà jà. Ọba ajá. bọ́ọ̀ bá ń fún ní búlọ́ọ̀kù nínú ọ̀padà aṣọ rẹ̀ nínú ìyá. ó wà ló dáa náà wèrè di méjì. Báyà ló sì ti yá sí. yóò yá mi tí ó ti hàn. وجاء إليهما ẹ jẹ́ rí bàbá very handsome. ذو حسد كأنك قد خلقت كما تشاء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا سيد السادات ọ̀fẹ́ dá kan ní. جئتك قاصدا jẹ́sọ̀ wá sí kí n máa. أيدي أريدك وآتني بما كتلي لك الخلائق إن لي قلبا مشيكا لا يروم سواك وحق جايك إنني بك مجرم والله يعلم أنني أهواك kí mo wá sọ gẹ̀ lárúbáwá kí mo wá sọ mo wá sọ gbàgàdà tó وحق جايك إنني بك مغرم والله يعلم أنني أهواك والله يعلم أنني أهواك ẹ̀yin lórí rẹ̀ ní náà. نعم Malik ó wá kọ lẹ́tà sí. ẹ̀yin àfa tẹ́ ẹ̀ bá ti dé sọ̀rọ̀ ọmọ ẹ̀ sẹ́yìn. Ẹ̀rí sẹ́yìn o. èmi ni yóò ṣẹlẹ̀ à ń sọ̀rọ̀ sáwọn tí wọn náà lágbá àwọn tí wọn wà nípò ìjọba sáàtàn wọn ni wọn kú ọbẹ̀ kẹ́yìn. torí kíni ṣé torí kí wọn lè rán mọ́kà mọ́kà tí wọn mú ọlọ́tún òjò rí káàbà tó ilé. tó ń lọ bá wọn tí wọn lọ bá wọn ra dẹ̀ kíkì káàkiri gbòòrò tó ọdẹ tó ọrù. wàhálà fẹ́ pa ẹ́. ìsìn tá a bá sin olówó tó ìbò yẹn lálùkù aṣọ tá a bá sin ọlọ́ọ̀bẹ tuntun mẹ́wàá ní ọ̀dà fún yẹn. bàbá ńlá mo rọ̀ wí. ووهب جاهك إنني بك مغرم ìmáàmù jíkà ìmáàmù والله يعلم ìmáàmù ọmọ ìmáàmù. أنني أهواك bọ́ọ̀lù wí. والله يعلم أنني أهواك tí ọba ọmọ kí wọ́n tó bá ti parí ẹ̀ fọ́ mú àyà rẹ̀ wọ́n tún sọ pé wà náà ọlọ́run bá mọ̀ pé mo fẹ́ràn wà nábì Muhammad. ووهب جاهك èyí ni aláàjì mú ìdí mo fẹ́ràn wà nábì Muhammad. مغرم والله والله يعلم أنني أهواك ló dà fún ọ. والله يعلم أنني أهواك
àwọn ọkọ̀ lẹ́tà sí ọba tágbára ń gùn. Akọ̀sí. Mo ti ẹ̀kọ́ ọbẹ̀ ó lé ní 1000. Allah. Abẹ́jẹ́ nǹkan díẹ̀ torí àsìkò. Kí ni àkọ́kọ́ tó kọ́ sọ fún wọn ni wọ́n bá ẹ̀zímìlì àdàbà ẹ̀gbọ́ mọ̀ ń wùlí ìta amúrọ̀hù. Ẹ̀dọ́ ilé kí wọ́n náà wà yìí. Àárín àwọn àfáàlá lásì ni wà yìí. Bí ọba ní tíra máa ní ọ̀sọ̀rọ̀ mọ́. Ìbí orí ìtìrà àmọ́ níbẹ̀ ni owó ìmọ̀. Ìbí orí ìtìrà àmọ́ níbẹ̀ ni owó ìmọ̀. Wọ́n ṣe yìí wọ́n sọ wọ́n ṣe sọ mìíràn. Àbá fà. Ìbí orí ìtìrà àmọ́ níbẹ̀ ni owó ìmọ̀. Olùwọ̀ ọba agbára ń gùn ọ́. Ní ọ̀sì sí ẹ̀kọ́ ni ọlọ́ọ̀lò lo ẹ̀kọ́. Bàbá wa ta ní mọ̀lá ẹ̀rí bẹ́ẹ̀ ti lẹ̀kọ́ darí ayé. Ẹ̀kọ́ ni ọ̀dọ̀ ẹ̀ tẹ̀ wá ń bí ẹ lu ẹ̀kọ́ ìdíra àkọ́kọ́ ni kò sẹ́kọ̀ọ́ láyé mọ̀. Mọ́tò mélòó lọ rà tó pé bá ti ṣe inú bí ẹ ọ lè gbé lọ́tọ̀ ní gbédé mọ̀. Ìgbòho lọ́wọ́ àti ń gùn ọ̀ ìwọ tún padà da àgbò náà dágàdá láì tí ikú tọ́dún obituary. Ta'addab fa inna liqawma. Ẹ̀kọ́ ni ẹlò ẹ̀ tẹ̀ wà níbi ẹja lu ẹ̀kọ́. Pátápátá kọ́ lajẹ́. Bàbá tó kọ́ díá bàtọ́ bá jẹ́ mẹ́wàá yóò rẹ̀ ọ́. Yóò sùn ọ́. Nínú náà jẹ́ láyé tó fi jẹ ọmọ rẹ mọ́. Ẹ̀yin obìnrin ẹlẹ́kọ́. Mọ́tò ní kọ́kọ́ rẹ ò lówó. Sásàrè kọ́ ọmọ rẹ ó ní. Kọ́kọ́ rẹ ò sẹ́ni tó bá jẹ́ máyọ̀ ọmọ rẹ ò tún wá ní. Ọlọ́run sẹ̀kọ́ lu ìyá rẹ. Torí bí ọ̀nà ra nàbà ìlú bọ́lé. Sọ̀dọ̀ ń kù ní ìrìn sọ́kọ̀ rẹ sí. Lọ́ọ́ ṣe bí ẹni pé wọ́n lọ́hùn. Adélẹ̀ ń jẹun alájẹgúnrún. Onínú. Ọ̀sìn mọ́jọ́ ọmọ rẹ ó jọ bàbá rẹ pẹ̀lú òsì. Lẹ́kọ̀ọ́ ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bí sáré ní kí ọlọ́jọ́ ọmọ yín fẹ́ rú yín ni ẹ̀ ní sàmì torí wà tẹ̀ ń kó dà tọ́ba ní kọ́lọ́ ọjọ́ ọmọ ló fẹ́ rú ẹ̀ ọmọ kí wọ́n yẹ dáná ọmọ jẹ́ fẹ́ rú mọ́ ọ̀hún wo bí bàtí ká má pààyẹ ní dànù yàwá nìyẹn yìí tí ibi sí ìjọba ẹ̀kún ọkọ rẹ nímú ẹsẹ̀ kọ́ ọlọ́run ti gbá yín fẹ́ yín obìnrin ti lówó àbẹ́ sítọ̀ làmọ́ ntánímọ̀dá. Ẹ̀rọ nǹkan tí wọ́n lára àwọn ìyàwó bàbá bí ọba ṣe dàrú láti sọ̀rọ̀ báyìí àwọn náà ṣe kí ni. Kí ni máa ní wọ́n ń ṣe ìyàwó àfa òkan orí ibú. Ọba àfẹ́ màláìkà ọba ti da ọkọ rẹ lóun ó da ọmọ rẹ dànù. Kì í sori ọmọ àfa ọmọ yẹn ìyá rẹ ló ṣàgbákò. Gbàtọ́ ọmọ inú ìyá wèrè sọ́nà ńkọ ni. Ìbò parí iṣẹ́ tiẹ̀ síbí ìyá rẹ tóbi ló ṣàgbákò. Tẹ́yìn omi bá tiẹ̀ sakọ àdàbí ọkọ rẹ tóbi lọ tó pọ̀ bí tiẹ̀ bá yọwọ́ torógùn rẹ bẹ tí ò wúlò yóò kàn fi sọ́ọ̀kì ọkọ ni. Ta'addab fa inna liqawma. Òdodo ni tọkọ yẹn bá ti di níyàwó tó pọ̀ ó di ọjà tẹ́yìn máa ná kọ́ máa yóò lè yànnú. Má ti ń tọ́ bọ́lá lọ́ba fún àkànyà wèrè ní ìbẹ́ tí ò rólé. Ogun wọlé sọ ní ìbúlẹ̀ kan náà. Ẹni kọ́ màdé máa mú sìgá lẹ́yìn àgbo ìgbà tábúrò rẹ̀ bá nánà wù lójú àgbo ni. Tiẹ̀ wó nù. Fa inna liqawma. Ìmọ̀ọ́dà káwá stakim. Ṣé mo lè sọ̀rọ̀? Wala tadu ahadi tariqi fatuhsina. Ẹ ní sọ̀rọ̀ Wala yẹn. tadu ahadi tariqi fatuhsina. Ẹ̀yin àwọn tí bàbá ní máa dáwọ́ ẹ̀yin tẹ́ jáde lé kí wà tẹ̀yìn mùrí bí mùrí dá tẹ́ ń dáwọ́ ẹlòmíràn nọ́mbà tẹ́ ní kí wọ́n máa dáwọ́ òun ẹ fi ilẹ̀ kò lẹ́kọ̀ọ́ nù nítorí tí wọ́n fẹ́ ṣe èèyàn gidi òní di orí ìṣe bàbá. Ó lè mi ní ìmọ̀ ẹ̀rẹ́sùn dànù kú mọ́mọ́ fàdúrà tó máa fún lọ́wọ́ ẹ̀rọ kan tó kó wa ní bá ń kọ́ bàbá pòwe nu ìsún tí ọba lè ré sínú bú àlùbáríkà kú òní yàlú ọ̀sẹ̀ rà rẹ̀
wọ́n ní wọ́n fún àfa yín lówó ọwọ́ àlọ́ fẹ́ lọ́tọ̀ ọmọ kí ó sùn tẹ̀lé ọ̀nà àsìkò sì já àbà lọ́tọ̀ wọ́n ti tilẹ̀kùn rẹ̀ kọ́tọ́ dé ìwọ ọmọ yẹ̀yẹ́ ṣé wọ́n gbọ́ ó yẹ àbí kó máa yẹ lọ kí ló kàn mí. Adamu fa inna liqawma indaka wastaqim. jama wọn dá mi lóhùn o dá mi lóhùn wọn ni wá fi linnasi janahak wá fi janahak linnasi janahak. wọn ni wọn tọ wà á lọ ní náà wọn ni wọn náà ti kì ọ tẹ wálẹ̀ ọmọ mi fẹ́ kọ́kọ́ ní ìbọn ní wọn kó bá mi ẹ̀yà ti nàró pàkì kankan mi ká gbọdọ̀ mọ ọkọ̀ tẹ̀lé ní mọ́lẹ̀ ọlọ́wọ́ kan fi hàn ní wọ́n ju àlọ́ lóde fẹsẹ̀ ara mi rò wọlé lóde tó ọ̀dẹ tẹ̀lé báyìí jílà tó ní là ń sọ ìwọ nìkan ló jẹnẹrétọ̀ lọ́yìí dẹ̀ ọ̀ fún àlòkù tẹ̀ ọtún wà tẹ̀ dago méjì àbọ̀ lóru lọ́wọ́ pé kò jẹ́ àsùn ọ̀ ní sùn ó yẹ kó pa nítorí ọ̀fun ẹ̀ ló ń bẹ. ọ̀fariwo rẹ̀ dà láàmú láwọn tálíkà tí ò ní jẹ́ ní mu. ọ̀ sì fà fún wọn wọn nìkan lọ ń dá lò wọn lè bá lórí ibú ṣe. tó gbọ́ ní kíláàsì ẹ̀ náà lò. Adamu fa inna liqawma indaka wastaqim. Wala ta'du anni haddi tariqi fatuhsinu. ọmọ wọn méjèèrè wọn lọ wá ti rúkìlì kébùrọ̀ wà lóhùn jìbà. إذا شئت أن تزداد عزا ورفعة تواضع واترك الكبر والعجب. wọn náà wí lọ́wọ́. إذا شئت أن تلقى إذا شئت أن تزداد عزا ورفعة تواضع واترك الكبر والعجب. wọn náà wí ọmọ Ìbàdàn. إذا شئت أن تزداد عزا ورفعة ọmọ ilé ha. تواضع واترك الكبر والعجب. ó ti wà pa àmọ́ nígbà tó bá parí ẹ̀ ibi tó ti kí o ó ti lágbára. ó lọ́wọ́ tó fẹ́ máa ga aṣọ ní náà. ní bàbá wa àgbà tanímọ̀ lọ. إذا شئت أن تزداد عزا jọ̀mọ́ òní náà. ورفعة ọmọ fún yín jìnnà ọdún sọ̀rọ̀ fẹ́ tẹ́. تواضع kọ́kọ́ lọ kọ́ bẹ́ẹ̀ ṣe tẹ̀rí ìbàdàn kí ọlọ́run fún ọtí ọ̀dẹ fún yẹn. kí ló ti fún yẹn rí. tọ́ba tẹ̀lé pété pé ìwọ nà kọ́kọ́ nínú ayé sí wọn náà jẹ́ kàn. ẹlòmí ìdè tán wọ́n sìn wọn àná lówó tó ọjẹ́ bá a ṣe gìràgìrà lọ́yìn dẹ̀ wọ́n nìkan lọ́wọ́ lẹ́yìn ọ̀sìn dájẹ́ àwọn ọmọ ló ṣì àgbàgbọ́ wọ́n fi pọ́n wọn lójú níyà náà yà òfò. تواضع واترك الكبر والعجب. jama ẹni kìí jí ní ẹlẹ́ẹ̀kejì wọn mọ̀ dábìí náà mà. mo fẹ́ fún yín ní jíra bíi mọ́kànlá káwa lọ bí tá a lọ. ẹni kìí ẹlẹ́ẹ̀kejì sọ fẹ́ sẹ́yìn jíra sílmọ́nkọ̀tọ̀ aka wà á fún amazọ́lámà wà á ti mọ̀ ní harama. ìjìlá kejì bàbá dẹ́kun tí wọ́n gbọ́ mi níbí tí mo sọ ní ẹ̀gbọ́ ohun tí mo sọ màgàmàgà ìyàwó dàbà. تواضع ولهم. bàbá akéwì ẹjọ́ wọ́n ní sílmọ́nkọ̀tọ̀ aka. ẹ̀ tó bẹ́ẹ̀ pa ọ́ tì tẹ̀jọ́ jẹ́ fámìlì wọ́ òrùmọ́ ìmọ̀ra orí ikú ní sáfù wọ́ ìmọ̀ra. èèyàn máa kéwèé ní náà ẹni tẹ̀lé lónìí ẹgbẹ̀rẹ̀ ẹ̀ mọ́ tó ṣe ẹ má ti ṣe pèlè.
bóyá àbísọ̀ láì tẹ̀ ní òjò wá ẹ má jọ sórí ibú ẹ pé bàbá ò bàjá òun ẹ̀rí ọkàn ní ìdáná àmọ́ ẹ pé ní bàbá ti forí jì. Ní o ti gbọ́. Wọ́n yí bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ilẹ̀ ní bàbá mi sọ̀rọ̀. Bá ti forí jì àti fi ṣe é jíra. Tó bẹ́ẹ̀ nkùlé wọlé ní ìbálẹ̀ gbójúlé. Ó yí wọ́nù. Bẹ́ẹ̀ bá ní kojú máa ń tì tó bá ti kó mọ̀ kúlókù tí ó mọ̀ sáré rẹ̀. Ẹ̀yin kúnlẹ̀ ẹ bá bẹ̀bẹ̀ foríjì. Wà ti rú kí bùrọ̀ wá lẹ́rù jìbá. Súnmọ́ kọ́tà. Ìyàwó rẹ tí o fẹ́ kí ọlọ́run yìí jíra wọ́n kí. Lọ́ba ní yàrá wọ́n ti dùn ní pọ̀ sí lásán wò. Wọ́n ti jà ní burúkú jù wọ́n ọkùnrin tó ti jà jù. Lọ́ra fáànù tuntun fún lónìí ẹ̀sùn ráyọ̀. Ẹ̀kọ́ bí jíra ni. Wàlẹ́ ìsàyà sùúrù ìmárì. Lọ́kùn ìyá tó wà bí ti ń gbọ́ mi ẹlẹ́sàn látọ̀ ní náà. Ọtí bọ́kọ̀ rẹ̀ jà látijọ́ yìí. Lọ́ba lálẹ́ yìí lọ́ba. Lẹ̀kùn tó ti sí ìwọ sáwùrú. Ọkọ lọ́mọ òtó wọ́n sì ń tilẹ̀kùn pa. Ẹ dákun obìnrin tá a fọ́ tọ́ tó lòun ò ṣe. Bolo ti jẹun yó kó tó wálé. Ṣèbẹ́ni tí máa ń kọ oúnjẹ ó ti jẹun yó níbìkan ni. Kí ló dé tẹ̀ ń kọ̀ ẹ ti yó mi kò kúrọ́ ni ẹ ti yó. Kó máa yá lọ bí a ṣe bá ya kó yà ìyẹn ṣe ń mọ ọkọ rẹ lójú pàdé mi lẹ́yìn kùlé ti lọ bá tó bá ti rẹ́bẹ̀ tí ń gbé síà èèyàn ni wọ̀ yìí ó ti pàdé wèrè kẹ́tí náà wèrè fún un. Wọ́n sọ pé kò síà bí ba ṣe kádàrá kí mo wá délé rẹ kí mo wá débi ọbí kìíní ọbí kejì ọwọ́ tí lóore dàálẹ̀ ta ó ti gbàdúbáríkà rẹ tán ẹnìkan wá ní pangolo wọn ń kàn lọ́dà pangolo sìgá síà ó ń gbọ́ o. bá a tún èèyàn mango àbí wò dáhùn. ó ti gbọ́. ẹ̀kejì fẹ́rí jẹ́ tó bá ṣe ọ́ fisi jira anabi fori di ọ̀rọ̀ Mẹ́kà yorùbá anabi jẹrẹ ẹlẹ́kẹta ẹni tí yóò fún ọ nígbà tó nítọ́ ọba ní fún tọ́ ọba ti fún yóò máa kọ́ èso lórí ibùgbé tó ṣùgbọ́n tọ́ ọba fún yóò máa ní àṣọ lórí ibùpọ̀ òun fún ọ náà fún mi yóò kà ọkùn wèrè bíi tiẹ̀ ìwọ fún bí òfun ìwọ lọ fún kó lè wọ pé yéé àṣọ ló ń sàpapọ̀ ìjìrà kan lọ́nà ẹja tó bọ́ sí ìjìrà ni. Wàlẹ́ ìsàyà sùúrù ìmárì. látò sọ àìdàkàlì nọ́ọ̀sì ìjìrà mi tún dé mọ́mọ́ ìfọ̀nù fìdí sáà tí bá ń kí ọ. ìgbà tí ọ̀rẹ́ wa ajíbọ̀ ti dé nísì dr ajídàgbà sẹ́bẹ̀ kọ́ bẹ́sẹ̀ kìló náà bẹ̀rẹ̀ òun yẹn wá ń kọ́ ọ́ fọ̀nù fìdí báyìí àwọn tó fọ̀nù fìdí sí mọ́ ọ̀nà sẹ́tẹ̀mì rẹ̀ bá gùn. ìmìlọ̀ jẹ́ tálọ́ forí ẹ̀rùn mú bóyá ó tó sì kú. ọ̀tẹ̀ wéèfù àwọn èèyàn pàápàá inú rẹ̀ ń dùn sọ́ọ̀ ní jowó lọ ní. owó tí ò gbọ́ bẹ̀rẹ̀ wákàtí tọ́nà bá mú ọ. bẹ́ẹ̀ bá ní 150 million nísìn tí bá ń gba bẹ́rẹ́ ní àárọ̀ tó gba 250 tó gba 250 lọ́sàn-án tó gba 250 lálẹ́ ẹ̀fún lọ́ gbà bẹ́rẹ̀ owó olóòtú òru nísìn. ẹ̀ka sì ń gba bẹ́rẹ̀ 500,000 lẹ́ẹ̀kan. wọn ò tẹ̀lé mi o ẹ dá mi lóhùn ẹ dá mi lóhùn. tí wọn náà ṣe jíra bọ̀ ṣe ìjíra mi wọn náà wà ápìlìn tọ́lá balẹ̀ hawa ìjì nínú nọ́ọ̀sì. bàbá ìjíra kan tó nù ó ní bí ìmọ̀ àtọrọ lọ́dọ̀ àwọn èèyàn ọ̀ọ́sẹ̀sìn èèyàn fún ọ ní 20,000 ló kéré ọmọ tó bí ò ní 1,000. ọ̀ọ́nì nǹkan tí ẹ kún ọ̀kẹ́rẹ́ tí lọ́lọ́ gbàjẹ́ sí ọ̀pá ọmọ rẹ̀ kàn yín. oníkẹ́yìn ó fún ọ lówó ọdún ní màmá má bínú mo ní 20,000 ó lágbó ló rà fún ìyá rẹ̀ sàrà ló ṣẹṣẹ wọ̀ lọ bí ṣùgbọ́n bí tiẹ̀ tí ò lè ra dìde ọ̀ ṣe pa wèrè tó ọdún òkú ayé.
ẹ̀rọ à ń ṣe jíra bá a ṣe báyìí àti wà ní jíra báyà mi. Balance. Lọ́dọ̀ bàbá wa ta ní bọ̀lá. Ìwọ̀n tó sàn gẹ̀gọ́ àbùsàdì ìhìlá ìyàmí. Bàbá ìjìlá lẹ́yìn ní wá fún ẹ. Mo ti jẹ́ ìjìlá ni ká kọ ìwà àbàjẹ́ kalẹ̀ ká ṣe kí ni ká gbá wà gidi mú ìjìlá nù. Sọ́tún lè bọ́ síbi ìjìlá mi. Mo dá mi lóhùn. Ọlọ́run jẹ́ alábàárìkà. Wọ́n wọ táàkì áhàlẹ̀ fúnbùs. Tẹ́ ẹ bá ṣe jíra ẹ má bá àwọn ẹni ìdọ̀tí rè mọ́. Ọmọ tí mo sì mọ́lẹ̀ ọtí lọ́ọ́ ti ń lọ́jú. Àárín wọn lọ́ọ́ ti dàrú dàrí kìámọ̀. Ọmọ lọ́jú mọ́sálásí. Àbí láàrin àwọn ẹni tẹ́tẹ́. Wọ àfa tó ń kó owó tẹ́tẹ́ lọ. Ọ sì òfò. Wọ́n ní àfa ẹ̀yìn ẹni àmọ́ ẹni bá jẹ́ bá kó fún. Kọ́mọ ìyá lọ. Wàlá tasahab akhali jahali. Lọ́tọ̀ gbọdọ̀ náà fa ọwọ́ lọ́jọ́ kó ti yà aláka. Wọ́n bẹ̀ fà ẹ̀mú nǹkan jẹ. Ọba bá ń fọ pépà. Wọ́n bá dá àkà. Lábẹ́ ọdún méjìlá tọ̀ ló lé kí wọ́n bí mi wọ̀n lè jèrè ẹ̀ mọ́. Àbá wa ń ta ọmọ àkà lóko jẹ. Ẹnu rẹ̀ wá sí yòdò yòdò kó délé. Ó ní àdánilálẹ̀ ẹ̀bùn wa kò ti yé nígbà tó yà aláka. Wàlá tasahab akhali jahali. Wọ́n gbọ́ nínú bá. Wa iyyaka wa iyyahu. Bàbá àtàní mọ̀lá. Àṣẹ yìí. Bàbá dáadáa. Wọ́n kọjú wọn tí wọ́n ṣe láyé lè yín ẹ báyìí. Ẹ̀yin àfa ẹ ti fẹ́ràn àgbà bẹ́ẹ̀ jù. Òjá yóò yẹ yín gbogbo kí oúnjẹ ti ń nàta lójú títì. Àfa àṣọṣe fàájì di 1:30 lóru. Mú tẹ̀sùn bá ọkọ máa ń kéwú. Ọ̀sùn fi ìyá létí pé àná máa ń dálẹ̀. Ọ̀rọ̀ tó sọ fún ọ. Líle lọ lé torí kò yẹ ọ́. Níṣẹ́ ń dá fún ìyá tó lé kò yẹ níbi òjò yẹ̀ wọ̀. Wọn ò pè ọ́ síbi tó dáa rí. Wọ́n fẹ́ fi àgbo kàn ìwọ́n wá sí àdúrà bẹ̀rẹ̀. Wàlá tasahab akhali jahali. Ẹranko fẹ́ jà ẹranko. Èèyàn wọn ni ọlọ́mọdé kú sí alọ́run lónìí ọ̀hà. Èèyàn ọlọ́mọdé sẹ́ni wo ọdún kọ̀ọ̀lá. Àṣàdúrà bẹ̀rẹ̀ ń ká níbà. O káre di ọmọ. Bọ́ọ̀lù ọdún jèrè. Wàlá tasahab akhali jahali. Ẹni bá yóò bá ẹni bẹ̀rẹ̀ sọ̀fọ̀. Iyyaka wa iyyahu. Bàbá torí àsìkò tá a fẹ́ dá lóhùn. Wọ́n lọ́wọ́ mú jẹ́ ọ̀nà sátà àhàlẹ̀ rọ̀dá. Lọ́wọ́ ìjòkó tàtà ayé wọn ti parun. Ẹni tí òun ti kó lọ́la. Ta ni mọ̀lá sí ni? Tí yóò bá sí ọ̀la mọ́ òní, ọ̀la ló burú fún. Ọ̀la pẹ́ mọ̀lá ẹ̀rọ sírìọ̀sì o. Tẹ̀yà fún àtẹ̀rù lówó wìtìwìtì. Mòlídìí ẹ̀rọ owó ẹ̀rọ títọ́ tẹ̀ lọ́lé. Ẹ̀ ń jẹjẹ point and kill. Olùkọ́ ọ̀nà ẹ̀rọ ayé ti ń lọ. Ó sì mòlídìí orí wìtìwìtì owó wá kó lò hòtẹ́ẹ̀lì. Nígbà kan ti wọ rẹ́ẹ̀dì ló wálé. Ìyàwó ní ẹ̀ka àbọ̀ ẹ ti náwó tọ́jọ́. Ìlú rẹ ní sun yàrá 150,000 lóòjọ́ ìwọ. Wọ́tọ̀ rẹ ti wọ́n ti kú òlé. Nígbà tí wọ́n yọ̀gọ̀ ní ọkú òlé nì. Wọ́n gbọ́ mọ̀. Wọ́n ẹ̀jẹ̀ wá dákẹ́ ó yí alẹ́ tiẹ̀ náà nù. Wọ́n á sì tójú wọ́dọ̀ rẹ̀. Níjọ́ Sùlẹ́mánà tó mú àwúrẹ̀ bẹ́ẹ̀ ó ní kí ni ó jẹ̀rẹ̀ tó ń jẹ lọ́dún ó ní owó àgbàdo kan ló ń jẹ mí ló bá ní kó ṣe kóńdò Sàmúlẹ̀ ló máa ti jẹ́ kóńdò àti ẹ̀ máa ń ṣe àwọn wà kó sí òun. Ọ̀kárí ọmọ mi ṣé o fẹ́ ń sà wọ́n lọ wí sí owó. Wàlá tasahab akhali jahali. Bàbá ẹ̀gbọ́n mi. Dáúdà Sùlẹ́mánà wà ní kó má gbàdúrà kan wá ó fi sínú kòtò wá dé pa ó wá fi àwúrẹ̀ bẹ́ sí.
nígbà tó pé ọdún kan gẹ́gẹ́ ó ní ẹ̀rọ gbé wa ó wá bá tó jẹ ìdajì àgbàdo Sulemana náà sì ń kúrọ́ ìwọ dábà ìwọ ẹranko kòkòrò ó ní kí ni ń kúrọ́ ó lọ tì mí mọ́ mi mo ló ń jẹ ní ọdún kan ní fi jẹ tó ọba rántí mi lọ́dún kan kọ́ mo ló jẹ ìjẹ ìdajì tó ọba rántí mi lọ́dún mo ń jẹ ìdajì lọ́dún tí ń bọ̀ gbàtí bá lọ́dún mẹ́ta ó rántí mi jẹ̀mọ́ ẹ̀ sì jẹ́ kú ọ̀la kú ọ̀la ń jẹ àṣà pé tọ̀ nílẹ̀ plọ́ọ̀tù kan tinú ẹran ládàbọ̀ ojúmọ̀ lù ọwọ́ àṣà oúnjẹ ó fọ oúnjẹ yípo tébù ó wá mú ẹran kàndùkàndù lọ́n jẹ wíwà tó ọ̀jẹ̀ lẹ́jọ́ tẹ́ ti bí ọ wọ́n ò fẹ́ ra tó ọjọ́ ẹran tí ọ̀la ẹ̀mọ̀la ẹ̀yin ọ̀dọ́ àfọ ẹ̀mọ̀la kẹ́tọ́ máa sọ̀sọ́ kẹ́tọ́ lè dé fìlà 100,000 50,000 kí ló dé mọ́lẹ̀ wọ́n kọmíṣọ̀ ọkùn ẹ ti lè jẹ́ǹdù gbẹdàgbàdà jẹ́ǹjẹ́ 20 million ẹ̀fọn ní kọ́ọ̀bù òfò náà ni yóò sọ yóò yàgbẹ́ yóò fọ́ dimú kẹ́yìn náà ni ẹ̀ wá rántí ọ̀la ọ̀sẹ̀ wò nídìí ọdún kìíní èròpin tí wọ́n ọ̀rá lẹ̀ ọdún kejì tó ẹ̀kọ́ ọdún mẹ́wàá wọn ò ní wá mọ́ torí ọ̀ nídìí nǹkan náà wọ́n sì tọ́ gbèsè èló ni ó ń talẹ̀ ìyá bẹ̀rẹ̀ rádaràda àṣẹgbọ́dọ̀ ti ní káfẹ́ kan káfẹ́ méjì káfẹ́ lórí mẹ́rin ìwọ́n tó ọ̀tọ́bìnrin ń bọ́ ọtún kejì lé ṣé ogún àjọmọ ni ọ́ ni. nígbà tí bá yàgò yà mọ̀ wọ́n ara yín alùpùpù kófù bí kò hóòdù inú rẹ̀ dùn. wọ́n lọ bí tí ń dùn ọ́. bàbá ta ní bàlá àtàwọn yẹn wú sínú báwọn. ẹ sáà máa jòkó ẹ dákun bàbá ẹ tí wọ́n ti ka mẹ́ta sí ẹ̀yọ̀ dà mí torí mo fẹ́ ṣiṣẹ́ tẹ̀ ẹ̀ mí wọ́n dùn bá sọ̀rọ̀ di ojú rẹ mọ̀nà jùmọ̀ tó ti wọ̀ lọ. bàbá gbogbo ìyá ń wá sọ 250,000 tó o bá ti wọ́ sọ ọmọ ọ ti dùn ọ́ lọ. ẹ díjú ẹlòmíì lọ ra bàtà 100,000 èló lẹ́sẹ̀ tó wọ́ sí kó o láyé rẹ dáa tó fara bí ajíbá yìí. Wàgúndọ̀ tọ́rífà. Yá sáìtì ó kàn fámìlì ọ̀sẹ̀ lómi. Wọ́n customize ẹ̀ ní wọ́n rí. Àti ìgò tí ń ṣe yanyanyan. Wàgúndọ̀ tọ́rífà. Bàbá ń tẹ́ ní sọ fún ọ lónìí o. Yá máa kiri ìrò àníhá. Ẹ jẹ́ wọ́n bẹ ní náà. Wọ́n déédéé tó jẹ́ tiẹ̀ tó bá ti wo tó ju ọ̀rẹ́ ìrònú ní ó pa ọ́. Èmi wo tí èèyàn bá ní bó ṣe lè wò ó tó fún mi nínú ọ̀wọ̀. Bẹ́ẹ̀ bá nílé jù mí lọ tó lọ́kọ̀ jù mí lẹ̀ mí náà ní nǹkan tó nù ní. Mọ́tò ta kó wá lẹ́nu ọ̀wọ̀ nísìnyí. Ẹ̀yin mọ́tò Ajíbát, ẹ̀yin mọ́tò lọ́mọ́ ọ̀fà, ẹ̀yin ti bàbá, ẹ̀yin mọ́tò náà ń fún yín tí ò fà wà náà. Àmọ́ ẹni tó náà ń fún yín tí ò fún wa tí ò ṣe sọ jáde. Dúgbà tiẹ̀ náà, èmi dúgbà tèmi o. Ẹ wà lómi bá tó gbọ́kọ̀ ńlá lòdì ní àpò tó ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ bá dìgbà ìtọ́jú òdà rẹ̀ ni. Ẹlòmíì bẹ tó bá lọ fẹ́ lọ tó fẹ́ lọ dọ̀ ògùn sẹ́nu nù tó bá ilé ní wákàtí yóò dàbí lójú àgbo ni. Ṣùgbọ́n náà wọ́n ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ iye olówó tí ìyàwó rẹ̀ máa fọ́ létí tó tí bá ti yóò lò sí tó wọ́n ń kúnlẹ̀ kí ọ ni. Èyí náà tó náà bá sí ọlù tí òun bá kúnlẹ̀. Ọ̀lọ́wọ́ àwọn oníṣẹ́. Wàgúndọ̀ tọ́rífà. Lọ́wọ́ yín olówó tí o kápá ìyàwó ẹ̀ ni. Àbí olówó mi ò níyàwó kan ọkọ̀ olùsísì ní mẹ́rin. Àdísè ní jẹ́ ní alámọ́lá ọ̀dà àmàlàjọ fún. Ọ̀tọ̀lẹ̀ tí ó rẹ̀ jà ní ọlọ́run yọ ẹ̀mú rẹ̀ bẹ́ẹ̀ ní sinmi ni. Àwọn náà ti ṣe sà.
ó tún sì sí ní o àmọ́ náà fún ní ìjánu láti kún ìjánu olówó ní sì ní ó rọkọ̀ fún ìyàwó ẹ̀ ó rọ ní Amẹ́ríkà ó rọ ní London ó nílé ní Miami síbẹ̀ yóò jẹjú ẹni aláwọ̀ fẹ́ sọ̀rọ̀ gbàmù kọ́kọ́rọ́ mọ́tò yẹn tó gba kọ́kọ́rọ́ mọ́tò ọkọ̀ tó túbọ̀ tí náà yóò lò sí tó ọ̀rọ̀ mọ́tò yọrí àmọ́ ẹni lówó tí ò rọ mọ́tò ọmọ tí wọn lọ lóyún ègbó yẹn ti lásán ló ń wálé àti igbó àti ọmọ yẹn yá dáa wọn fọ àbára lérí yóò dùn bá nù. ẹ gba àbálẹ rẹ àákí bàbá ṣe lébi fọrùn. bàbá sáà ṣe ń jíra à ń ṣe àbá ṣe ń jíra ni antifat ètò wọn ní tòun kún ní sìn wọn wọ sábìlì àkàyàrọ wọn wọ tó fẹsẹ̀ ń jíra ní náà àwọn ẹni ẹ̀sán ni ẹ máa bá rìn tó bá ti gbẹ́ ní ilẹ̀ rí wọn ní ga lọ́wọ́ ẹni tó láṣeyọrí kọ́ mu lọ́rẹ̀ wọ àfa àtọ́fẹ́ gbà màràbọ́ ti sọ ayé máa bọ̀ aṣọ ẹ̀dẹ̀ sí ìtàtọ́ náà ẹ tó bá láṣeyọrí ní fúnni láṣeyọrí tani mọ̀lá wọ́n sọ èdè àbáta ní mọ̀lá ẹni tó bá láṣeyọrí ní fún yàn láṣeyọrí sọ́dọ̀ tó ń bá rìn ọ̀ lè ṣe ń pa àyọrí láyé rẹ̀ torí tiẹ̀ ti di èédú yóò sọ tiẹ̀ dé rú. wa sahibu khiyara nasi. ẹni ẹ̀sán ni ẹ bá rìn o. táwọn jù mí náà rọ̀dá. wọ́n tẹ̀sán bí ẹni àṣọrọ̀ ọ̀rọ̀ yóò máa ń fọ́tò dáná. wọ́n hàmì miskina al-mutarra was-sa'ila. ẹ̀sán ẹni tára ní ìjíránù. ẹ̀sán ẹni tí ń béèrè nǹkan ìjíránù tún fún ilé òní. وإن جاءني سائل قلت مرحبا وأفضل الأيام الفتى حين يسأل وليكن عليك السكينة. ọ̀rọ̀ tó fẹ́ ṣe ìjíránù náà wọ́n yà ṣe wọ́ọ́rọ́ bàbá wa tani wa ibadu rahmani alladhina yamshuna ala al-ardi hawna. إذا خاطبهم الجاهلون قالوا بسم الله. kọ́ni ma pílẹ̀ ní rẹ̀ ń bẹ̀. ní ṣe kìtà kúrò sí. ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. bàbá mo ń travel lọ sí ọdẹ òmu nítorí nílé bàbá wa Àlàbí Sunusi Adéyẹmí mo wá ń lọ bí mo ṣe wá kọjá kó láti kọjá ní aláàtì kọjá kọjá dírẹ́bà mi kà wọ́ mi ní jùá obìnrin kan kan náà sì gbé ó kà wù wá báyìí ó kà mẹ́rin ni mo ní dúró mi tó ọdún ẹ̀dá dúró mi wọ́n jẹ́ lọ ó bá dàdú ó bá kọ́ ó bá kọ́ sẹ́gbọ́n tó wí ó lẹ́ gúnlẹ̀ dáadáa sẹ́ni pàtó kọ́kọ́ mi rí ó ti sẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ ní gúnlẹ̀ dáadáa. يا ابن الدنيا مهلا مهلا èmi ló ṣẹlẹ̀ sí èmi gẹ́gẹ́. وما يأتي وزنا وزنا. kí ló ní tí n sọ pé ìmọ̀mù ni mí mo tẹ̀ kí ló tẹ̀. owó tí ó Kí ló tẹ̀? sọ mí lẹ fún padà. ẹ́ owó tí ó tó ra sọ mí. bẹ́ẹ̀ ni mo kà fún un tèmi kọ́ tá a bá ní atẹ́ àrí àwọn tí mo kó nu ọkọ̀ tí tẹ̀ kò tí rí. يا ابن الدنيا bẹ́ẹ̀ bá lò dé tí òun ọmọ kó wálé ṣé yóò rí léwọ̀. مهلا مهلا. jẹ́ ń dákẹ́ la ọtí fẹ́ kí n máa gbọ́. ẹ̀tẹ̀ jẹ́jẹ́ 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 kò tí ì dá fún ọkọ̀ tá a tírídẹ̀tì tó ń lò cd lásán ló bá yin ókè àwọn ọ̀rẹ́ ẹni ẹja sùn nínú bí ẹni ọ̀ ní sùn kẹ́yìn sọ́dọ̀ tó dílé wọn ní tí òfin níjọ́ sùn wọ́n bí wọ́n ṣe wọ owó kan nàánà ní tẹ́sítẹ́ ní òkè lọ́wọ́ kálukú ní tó wà lọ́wọ́ sí ní torí kọ̀nfàmù bẹ́ẹ̀ lọ́wọ́ tààrà sọ̀rọ̀ kọ̀tọ̀ wà lójú ayé ọ̀ wà lójú oorun wàhálà adé jìgà sọ̀rọ̀ màmí mi tó kọlù lọ́sàn-án tó sá lọ èmi mo dé ìkùsì nígbà náà ọ̀nà wọlé
wọ́n máa rán lẹ̀ mú tó nígbà tí bàbá kò ní kójú èèyàn wá ìwo ní òyò. ẹ má tọ́ ọ bọ sàkẹ́ mọ̀mọ́ tó wà ń bẹ̀ ara yín ò balẹ̀ gíráyìn ti pọ̀ jù èmi ní sẹ́yìn ọ̀dọ́ tẹ́lẹ̀ àfa kún ọmọ kí ó dàdúgbò kí ó tún mọ̀ mẹ́tẹ́ sọ súnà rẹ nù àná kí ó tún wà lórí bàbá rẹ̀ bọ́lá bá yọ tún bàbá náà kú ayé rẹ̀ bàjẹ́ ni. ó lọ wí. yàrá dúníyà màhálà màhálà. ẹ fún mi lọ́kọ. yàrá dúníyà màhálà màhálà. yàrá dúníyà. dúníyà màhálà màhálà. ìjìnlẹ̀ tó ní ẹni náà mọ́mọ́ fà gbogbo àyè gbọdọ̀ kọjá sí pẹ̀lẹ́ ara ń ka àwọn èèyàn kọjá bẹ́ẹ̀ tí ń ṣe yìí ara ń ka àwọn èèyàn ẹ̀yẹ tí wọ́n bí ọmọ tó yẹ ṣe pẹ̀lẹ́ wọn ò ní bá ọ ìdùnnú rẹ̀ wọ́n fọ́ kàn wọ́n tó ń fọ́ ọmọ ẹja wọ́n yẹ jẹ́ dókítà òde bí ọba dé mọ́kọ́ wọ́n fọ́ ọmọ rẹ̀ fẹ́ràn wọn náà kìlọ̀ fún ìyá rẹ̀ tí ń fi ràn yóò pa ọ́ ìyá rẹ̀ kó bọ́ ìyá rẹ̀ wèrè tí mẹ́ta àdúgbò ìjà tó ní kó dáa fún ọ wọ́n dín náà mọ́. Gbọ́dọ̀ rí yàrá dúníyà màhálà màhálà. zima yaati wazina wazina zima yaati wazina wazina. bàbá wa àgbà yìí lọ sọ̀rọ̀ ọmọ gbowó fún yín alájọ akíní mùtí wùlẹ̀ bá sọ̀rọ̀ ẹ máa bọ̀ ilé kéwà fẹ́ yọrí gbogbo yòókù ẹ ṣe amínà náà.